Lárolúbọ̀ lórúkọ mi. Àwọn olólùfẹ́ mi a máa pè mí ní ìyá gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ àti ẹ máa pè mí ní ìyá lọ́jà ti ìlú Orísun. Nígbà tí mo wà kékeré, màmá mi fi kíní kan tá à ń pè ní kóló kọ́ mi. Tí àwọn ẹ̀gbọ́n wọ́n bá wálé ọdún tó bá fún mi lówó, inú kóló ni máa ń fi sí. Tí àwọn sìsá tó wá láti ìlú ọba tó bá fún mi ní owó kankan, inú kóló náà ni máa ń fi sí. Tó bá ti wá di ìparí ọdún, máa gbé kóló yìí máa gbé jáde, gbogbo owó tó wà ńbẹ̀ máa kó jáde, máa fi ra nǹkan tó bá wù mí. Ṣùgbọ́n ayé ti dayé ọ̀làjú o. Ilé ìfowópamọ́ ò tiẹ̀ wá jẹ́ mọ́. ATM rèé, ọjọ́ 2000, ọjọ́ 3000, ọjọ́ 5000, gbogbo máa fi tán. Tó bá ti tán, kí la máa ṣe? Òun ló fà á tí mo fi padà sẹ́sẹ̀ àárọ̀ o. Bá lọ sọ́jà, bá lọ rè ra kóló onígi tí mo mọ̀ wípé wọ́n máa kàn pa. Nígbà tí máa ra kóló tó ń kọ́, bá bẹ̀rẹ̀ sí ní fi owó sínú ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. Bí mo máa ṣe dílé onílé nìyí, tí mo di onílẹ̀, tí mo di landlady lórísun estate nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé. Ẹ máa wò wípé Lárolúbọ̀, ṣé bí ìlú Èkó ló ń gbé? Ṣé bí ọmọ Àkúrẹ́ ni ẹ? Bẹ́ẹ̀ ni, kò síbi téèyàn dé tílé ò ti gbani, kò dé síbi tá a dé téèyàn ò ti rógolo. Mo wà ní ìlú Ìbàdàn nílùú Olúyọ̀lé, mo ń rí ògo mi lò ń bẹ́ẹ̀. Mo mọ̀ wípé o ti ń ronú láti fẹ́ donílẹ̀ lórísun estate. Ṣùgbọ́n kó tó gbé ìgbésẹ̀ yìí, o ṣe gbọ́ bó ṣe máa dáwó, àbí o ṣe gbọ́ bó ṣe máa lo kóló. 450,000 naira lówó olè tẹ́ ẹ bá sanwó tán lẹ́ẹ̀kan. 600,000 naira lẹ́san fún oṣù mẹ́fà pẹ̀lú àsanlẹ̀ 100,000 naira. 720,000 naira lẹ́san fún oṣù méjìlá pẹ̀lú àsanlẹ̀ 60,000 naira. 820,000 naira lẹ́san fún oṣù mẹ́rìnlélógún pẹ̀lú àsanlẹ̀ 35,000 naira. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí. Ẹ dẹ̀ tún lè kàn sí wa lórí www.kimbuilderltd.org. Ímeèlì wa ní info@kimbuilderltd.org. Orísun Estate, àjọṣepọ̀ Orísun Tẹlifíṣọ̀n àti King Builder Marketing Management Limited ni.